kò lè ṣe kó má gba ògo. Ògo jẹ́ tọlọ́run ọba. Ọládìpọ̀ nílé ṣe kó má fìyìn fún. Ọba tó dá òsì lò ní ẹ̀ṣẹ̀. Adáni wáyé tí ó gbomi jẹ́ kíkorò lójú rẹ̀ o. Ọpẹ́ ló yẹ Ẹlẹ́dùmarè. Ìwọ ò nílé ṣe kó má fìyìn fún. Torí pé àrà ń sán atẹ́gùn fẹ́, ìjì ń jà kò gbé ọlọ, àlọ́ ẹ̀ka dúpẹ́. Lórí ọmọ àbá ọdúpẹ́, lórí ọmọ Bọ́lá Abíọ́lá Táyọ̀ mi. Èmi dúró Jésù mo fi fọ́ọ̀lùwọ̀rùn o. Alátìlẹ́yìn ayé rẹ̀ o. Ọba tó bá ọ ṣe lọ́jọ́ òní. Kò dẹ̀ lè ṣe o, kò máa gba ògo. Ògo jẹ́ tirẹ̀ o. Kò lè ṣe kó máa gba ògo. Máa gba ògo. Ìwọ ò lè ṣe kó máa fìyìn fún o. Ò lè ṣe kó máa fìyìn fún. Alábò tó fàbò Bọ́lá ní ìpọ̀ṣún létí o. Olówó ò ní lè ṣe kó mú máa fìyìn fún o. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. Ilẹ̀ ti fi mú. Òròmọdìyẹ rẹ tó dákú kọ́ afọpẹ́fẹ́ Elédùmarè ọba ni. Kòtò ọ̀tá gbé sílẹ̀ òkùnkùn kó sí. Èèrà ọ̀tá òkùnkùn fẹ́ pòpòrò dénú. Àmì ẹ̀mí ẹ̀ ò ṣubú. Ohun Ọlọ́run ọba nìkan ló kó ẹyọ. Ni nínú òfin ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ rẹ gbérí. Òkùnkùn gbérí. Ó padà lálùyọ láàrin ẹ̀gún ayé. Ọládìpọ̀ ó yẹ kó gbàlùkójó torí wa ò ní lè ṣe kó máa fi yìn fún o. Happy birthday special apostle Oladipo Oshuleti, aka legend chairman of nursing. Ibi ẹ bá tẹ́ ayé mi dé máa yìn ọ́ o. Ibi ẹ bá tẹ́ ayé mi dé máa fi yìn fún. Ibi ó bá tẹ́ ayé rẹ̀ dé àwa fi yìn fún. Ibi ẹ bá tẹ́ ayé mi dé máa fi yìn fún. Ojoojúmọ́ ní tẹ̀síwájú dé bá ayé mi o. Ibi ẹ bá tẹ́ ayé mi dé máa fi yìn fún. Ọba tí ò fẹ́ rí ẹ̀sọ́ kà lẹ́nu àwa fi yìn fún. Ibi ẹ bá tẹ́ ayé mi dé máa fi yìn fún. Special apostle Oladipo Òṣọpẹ́ o. Ìbáṣẹ́ ayé mi dé máa fi fún. Legend chairman ń dúpẹ́ Ọlọ́run orí Mọ́ládé. Ìbáṣẹ́ ayé mi dé máa fi fún. Bàbá ọmọ Bọ́láńlé bàbá Abíọ́lá. Ìbáṣẹ́ ayé mi dé máa fi fún. Bàbá Ayọ̀mídé ń dúpẹ́ ó ní ẹ̀ṣẹ̀ kan. Ìbáṣẹ́ ayé mi dé máa fi fún. Lọ́jọ́ gbogbo ní ó gba ògo lórí ayé rẹ̀. Ìgbà gbogbo ní ó gba ògo lórí ọ̀rọ̀ rẹ̀. Ó ti torí ẹwà fákùkọ rẹ̀ látọ̀run. Ìgbà gbogbo ní ó gba ògo lórí ọ̀rọ̀ rẹ̀. Èmi ọmọ abúlé bá ẹ dúpẹ́ mo yí bàbá o. Ìgbà gbogbo ní ó gba ògo lórí ọ̀rọ̀ rẹ̀. Dúró Jésù mo gbé Ọlọ́run ga alátìlẹ́yìn rẹ̀. Ìgbà gbogbo ní ó gba ògo lórí ọ̀rọ̀ rẹ̀. Ibi ọ̀tá fojú sí ṣe bọ́nà ó máa gbábẹ́ lọ. Ìgbà gbogbo ní ó gba ògo lórí ọ̀rọ̀ rẹ̀. Ayé òdòkú ọmọ òdòkú iṣẹ́ rẹ̀ ò bàjẹ́ o. Ìgbà gbogbo ní ó gba ògo lórí ọ̀rọ̀ rẹ̀. Ọládìpọ̀ gbogbo ènìyàn lágbára rẹ̀ wọ́n ń bá ẹ dúpẹ́. Gbogbo ènìyàn lágbára rẹ̀ wọ́n ń bá ẹ dúpẹ́. Ideal Global Association bá ẹ dúpẹ́. Gbogbo ènìyàn lágbára rẹ̀ wọ́n ń bá ẹ dúpẹ́. KNS Ayọ̀ ní ọmọ orí Mọ́ládé dúpẹ́. Gbogbo ènìyàn lágbára rẹ̀ wọ́n ń bá ẹ dúpẹ́. Olórí mo pé lọ́lá láti Houston Texas. Gbogbo ènìyàn
lọ́bọ̀ ń ṣọpẹ́ òyìn bàbá. Gbogbo ènìyàn lágbára rẹ̀ ló ń bá ẹ dúpẹ́. KNS Ayọ̀ ní Houston dúpẹ́. Gbogbo ènìyàn lágbára rẹ̀ ló ń bá ẹ dúpẹ́. Àwọn torí mọ́ ládé. Èlé àbádọ́lé kàyà sọ́dá fàdá. Gbogbo ènìyàn lágbára rẹ̀ ló ń bá ẹ dúpẹ́. Àtòbájáyé máa jayà lóló ọba ẹ̀rí o. Gbogbo ènìyàn lágbára rẹ̀ ló ń bá ẹ dúpẹ́. Júwe ẹlẹ́ ò mọ Ọlọ́run wa. Onílé ọlábà bá mi o. Àjúwe ẹlẹ́ ò mọ Ọlọ́run wa. Ayé ẹ̀gbọ́ o. Àánú ní ká sọ tàbí tí ká lọ. Oore ọ̀fẹ́ ní ká sọ tàbí tí wòsàn. Àjúwe ẹlẹ́ ò mọ Ọlọ́run wa. Kò tó rẹ́ni tó wà lóró níṣẹ́. Jesus Christ. Elédìlẹ̀ lè kọ́ bàrà sọ́dálẹ̀ ká mọ̀sẹ̀ òdàfà jìrìlálẹ̀ àkàdàtì oníṣẹ́lá o. Ló jẹ́ nkì ọ́dẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ wọn ní Ìjẹ̀ṣà mọ́dú ọmọ pànàdà. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lẹ́rú ọwá ti múná roko. Ìjẹ̀ṣà ló sì tolótòló ẹrú bàbá tìyín ló sì ń pẹ́pẹ́yẹ. Ọmọ wa ọmọ ẹkùn okú ọdún òní àṣẹ ìṣàkọdún láṣẹ Èdùmàrè. Ìgbà ọdún kan ní ìgbẹgbẹ̀rún ọdún wọn mi ní màní. Olódùmarè ọba àjílétì ntè lójú ọjọ́ kó tó máa yọ ọba tó gbénu Wúndé Aṣọlá. Ó gbénu Adélébọ̀ṣogbo ọ̀rọ̀ gbénu ọmọ ènìyàn fọ́hùn. Ó gbénu òjòrà bí ìjọ̀gẹ̀dẹ̀. Yàlíbù sẹ́rí kàlíàrà. Ọba láéláé. Ní ká sọ tàbí tí ká lọ. Ọba mímọ́. Oore ọ̀fẹ́ ní ká sọ tàbí tí wò lórí ayé rẹ̀. Àjúwe ẹlẹ́ ò mọ Ọlọ́run wa. Ó yá kìkì ọpẹ́ òkìkì ògo. A ní kìkì ọpẹ́ òkìkì ògo. Kí la mú wá o? Kìkì ọpẹ́ òkìkì ògo. Ọmọ Kúnlé kí la mú wá? Kìkì ọpẹ́ òkìkì ògo. Orí ọlọ́yọ̀ ìdí o. Kìkì ọpẹ́ òkìkì ògo. Dùrù Jésù kí la lè fún? Kìkì ọpẹ́ òkìkì ògo. Torí ìbàmí Ọ̀ṣun létí. Kìkì ọpẹ́ òkìkì ògo. Fẹ́sà àkóso Ọládìpọ̀ o. Kìkì ọpẹ́ òkìkì ògo. Legend chairman. Kìkì ọpẹ́ òkìkì ògo. Chairman of nursing. Kìkì ọpẹ́ òkìkì ògo. Special apostle prophet Emmanuel Ọ̀nàṣẹ́lẹ̀ ní kíá wípé. Kìkì ọpẹ́ òkìkì ògo. Àwọn táyọ̀ ní òní níyọ̀. Kìkì ọpẹ́ òkìkì ògo. Gbogbo ọmọ ìjọsìn Calvary Land of Mercy sí Anẹ́sọ̀. Kìkì ọpẹ́ òkìkì ògo. Àjàrà òtítọ́ ní London. Kìkì ọpẹ́ òkìkì ògo. Wọ́n ní àbá ẹ̀dùpẹ́. Kìkì ọpẹ́ òkìkì ògo. Gbogbo ọdún òní. Kìkì ọpẹ́ òkìkì ògo. Ọládìpọ̀ ọjọ́ ayé rẹ̀ ti lé kan sí o. Ọjọ́ ayé rẹ̀ ti lé kan sí. Ọmọ abúlé sọ pé ọjọ́ ayé rẹ̀ ti lé kan rán. Ọjọ́ ayé rẹ̀ ti lé kan sí. Orímọ̀ládé máa ló ń ṣàbòrẹ́ o. Ọjọ́ ayé rẹ̀ ti lé kan sí. Ọjọ́ ayé rẹ̀ ti lé kan sí. Ọjọ́ ayé rẹ̀ ti lé kan sí. Aláàbò nílẹ̀ tó ṣe Orímọ̀ládé máa ló ń ṣàbòrẹ́ o. Ọjọ́ ayé rẹ̀ ti lé kan sí. Ọlọ́run àìlópin.
láfihàn tọkàn ọ̀fọ̀ gbogbo ṣẹlẹ̀ láyé èèyàn àjùbà rẹ̀ Olúwa wa. Abáyé ráyé tẹ̀sí ọkàn wa ò lẹ́ni tẹ́rẹ̀. Owó pẹ́lá mú wá. Ọlọ́run àwọn bàbá wa, àwọn wòlíì ti ròyìn rẹ̀. Ẹgbẹ́ àpọ́stélì rere, wọ́n ń bẹ láyọ̀ àti ògo. Wòlíì àti àwọn mímọ́ dápọ̀ láti gbọ́lá rẹ̀ ga. Happy birthday to you, happy birthday to you. Àṣẹ ìṣàmọ́dún, àṣẹ ìṣàmọ́dún. Happy birthday to you. Happy birthday to you. Àṣẹ ìṣàmọ́dún. Àṣẹ ìṣàmọ́dún. Special Apostle Oladipo. Happy birthday to you. Ọ̀tún létí bàbá mi. Àṣẹ ìṣàmọ́dún. Legend chairman. Happy birthday to you. Bàbá Ọmọ́ṣọ́lá bàbá Bíọ́lá. Àṣẹ ìṣàmọ́dún. Dádì Ayọ̀mídé mo kí ọ. Happy birthday to you. Gbogbo ayọ̀ ni wọ́n ń ṣọpẹ́. Àṣẹ ìṣàmọ́dún. Gbogbo oníyọ̀sí yìnyín bàbá. Happy birthday to you. Nítorí chairman of nursing. Àṣẹ ìṣàmọ́dún. Ideal Global Association. Happy birthday to you. Àwọn bẹ́ẹ̀ dúpẹ́ gan. Àṣẹ ìṣàmọ́dún. Olórí mo pé lọ́lá ń kí ọ. Happy birthday to you. Wọ́n ní dárún ọdún kan ní. Àṣẹ ìṣàmọ́dún. Ẹ̀mí rẹ̀ aṣọ ọ̀pọ̀ rẹ̀ bàbá. Happy birthday to you. Ọmọ ń dára sálí. Àṣẹ ìṣàmọ́dún. Wọ́n ní ẹ̀bá ọgbọ́n lọ́rùn ga o. Happy birthday to you. Gbogbo KMS ayọ̀ ni o. Àṣẹ ìṣàmọ́dún. Ní New York àti ní Houston. Happy birthday to you. Happy birthday to you. Àṣẹ ìṣàmọ́dún o.